kó rí. akíndéédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ ṣé dáadáa la bá yín àwọn ìyá wa ńkọ́ àwọn bàbá ńkọ́ àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò ṣàlàáfíà ni gbogbo wọn wà. Adédoyin Kúkọ̀ yìí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì. Àlejò mi lórí ètò lẹ́ni àwọn ni. Ẹ káàbọ̀ kí ló dé ẹ má náwó kí iṣẹ́ left lẹ máa nà sí mi right ni bẹ́ẹ̀ ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀ orúkọ tèmi ni Woli Arole the prophet bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ sọ ti yẹn lẹ́yìn ọmọ kìnnìkan èmi gan la pè pẹ̀lú gálọ̀nù epo méjì mò ń bọ̀ ẹ má rẹ́rìn bí ẹ wòlíì ọ̀rọ̀ aṣẹ́ ni má bà yín. láì tiẹ̀ tí ìsàn kankan fún yín lẹ́ni ẹ̀yin náà ti mọ bẹ́tò tèmi bó ṣe máa lọ ẹ jẹ́ àjókòó. Wòlíì mama ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò. ẹ̀yin náà ẹ kú lérè ẹ̀yin nìkan kan àtàwọn tó ń bọ̀ mo wá torí ọ̀rọ̀ ayé yín ni bẹ́ẹ̀ ni kò rí àṣẹ kógun gbajúmọ̀ la wà ó dẹ̀ máa ń dùn mí tí máa ṣe program wọ́n á invite mi globally kò yẹ kí n wá so ó dangerous kí n máa sọ̀kẹ́ máa rẹ́rìn ẹ̀ ń ba òróró jẹ́ ni bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà nínú ìpè àti ìpè ẹ mọ́ kúrò mo ríran sí yín gan. Kí ni ìran tẹ rí? Ìran tí mo rí rè gíìgì tó bá yé yín wá gan naturally 50 gig ni àwọn agbára kan wá tán sport data ògo yín lò tẹ́ bá rẹ́rìn yẹn gbé mú àti bẹ̀rẹ̀ ríaza ẹ mú báyẹn ọ̀rọ̀ àṣẹ ni. Ọmọ ìlú wo ni yín kí lorúkọ yín gangan? Ọmọ ìlú Ondo state ni mí Ìkàrí Àkókó orúkọ mi gangan ni Báyégún Olúwatóyìnbó September 21 orúkọ mi yí padà ó di Woli Arole the prophet globally ló ń pè a máa ń sọ̀rọ̀ àṣẹ tí bá ní authority kó jáde wàá pariwo sà àwa lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ náà kí ló ṣe lẹ́nu ẹgbẹ́ mi bẹ́ẹ̀ that's it. Ṣé mi ti wá gba ọ̀gá mi sórí ètò lẹ́ni wọ́n lọ́ọ́ ṣàṣọ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ ṣànáwọ́ yín sí mi pé lẹ́ni kí n lè lágbára láti má rẹ́rìn pọ̀ jù ká lè parí ètò yìí ní dáadáa bá ṣe bẹ̀rẹ̀ yìí. Wòlíì ẹ pè dáadáa ẹ máa ní Woli Arole the prophet until that time ni down mẹ́tẹ́ gbé wá ẹ ní Woli ẹ máa ṣe Woli Arole the prophet. ẹ ṣe. Báwo ni kékeré yín báwo ló ṣe lọ? Bẹ́ẹ̀ kékeré mi very humble background ni mo ti wá humble mi ní ibi tó humble ibi tó humble ó dẹ̀ fẹ́ràn Ìbàdàn ni wọ́n bí mi sí mo dẹ̀ lọ sí secondary àti primary school níbẹ̀ ní mo lọ sí government college Ìbàdàn so níbi tí mo bá mọ̀wé dé vice chancellor Ọbáfẹ́mi lọ́wọ́ yunifásitì ní láti pè mí ó ní kí n má ṣe jam ó ní kí n má ṣe post jam ó ní kí n má ṣe wáyé kí n má bọ̀ àmú ní sà hàrà ìpínyàn gbéraga ìwọ ní kéèyàn má ṣe jam kó má ṣe post UM kó dẹ̀ wọ school tó mú e lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nìyẹn mo wá study psychology àrùn ọpọlọ ibẹ̀ wá ni mo dẹ̀ máa ń ṣáìtì pẹ̀lú àwọn ṣùgbọ́n September 21 ọ̀run pè mọ́ wa ní ọjọ́ ta mo ń gbowó ta ni lọ́jọ́ ta mo wá gbóhùn náà ọmọ mi ẹ̀ẹ̀mẹ́ta agbára kan gbé agbada ìgbọ̀n sọ̀fẹ́ dàdé mi lórí nǹkan tó fẹ́ baptist kí ló ṣe yí wa. Mo ń gbọ́ yín ni. ẹ má rẹ́rìn o. Mi rẹ́rìn. ẹ̀rín sí tẹ̀rín. ẹ̀rín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. díẹ̀. Kára mi wálẹ̀ dáadáa. lédi kan wò mí nulẹ̀ Kẹ́mi lórúkọ ẹ̀ ohun tí mo gbọ́ fún rẹ̀ watermelon ayé agbára kan tànú hold up ó dẹ̀ kọ́ ti gbé lọ sí supermarket bẹ́ẹ̀ ni ọ̀run gbé báyìí lọ́wọ́ yìí ó máa ń ṣẹlẹ̀ ìran máa ń jáde sóríṣiríṣi ọ̀gbẹ́ni tó wọ̀ mí nulẹ̀ Káyọ̀dé lórúkọ ẹ̀ ó yẹ kó so ìsó yẹn inú ẹ̀ ní ìṣerere ẹ̀ wà a ní ìsó alátagbógó a ní ìsó ẹ̀wà àgànyìn a dẹ̀ ní ìsó àkàrà òṣù torí irú ìsó tó máa so tí kọ̀ọ̀dọ̀ a ní sọ̀ látòṣòdì tí wàá dẹ̀ máa rìn lọ sínú ìṣerere lè wà lọ́nà tọ́ mílíọ̀nù má bọ́dà wàá ṣáà máa rìn ní wá níbo ló ń lọ wà nínú ìṣerere ni mò ń lọ bẹ́ẹ̀ ni kórí kò sórí ìsó yẹn àdúrà ni a pè mí ní ìpè mí yàtọ̀ ìkọ̀nfàmù ni mà ṣe rí lédì kan wá bá mi ó ní Wòlíì mo ní kí ló dé ó ní mi ò rọ́kọ mo ní gbàwẹ̀ ọjọ́ méje bẹ́ẹ̀ ni kò dẹ̀ fomi battery break ṣe rí nígbà tó oh God ẹ má yẹn sọ bí tó ti rọ́kọ ẹ ibo ló ti omi battery ẹ jẹ́ kíìpù ẹ omi battery ló fi break ẹ̀yin kan mọ ìwé ìran wà lórí yín ẹ má jẹ́ kémi fomi battery break no rárá kẹ́ kí ṣùgbọ́n ẹ máa lò ìran wà kẹ́rí gèlè yẹn bó ṣe lọ sọ́nà yẹn ó wọnú ìṣerere lọ nìyẹn kò ní eyín ó lọ sẹ́yìn ta ló ń jẹ́ ike ṣúkú ni ẹ ṣùgbọ́n máa wo program yẹn kò tí ì yí ẹ ohun tí mo gbọ́ fún ẹ rè òróró tó bá yí ẹ wá gangan òróró tó yẹ kó fi ṣe eré láyé àfin ní dòdò ìkirè
àfin dé àkàrà òṣù ọ̀rọ̀ gbà ọ̀rọ̀ lónà ẹ sọ̀rọ̀ ṣe báyìí ní interview mi gbọ́dọ̀ máa interview yóò wrong pàṣípààrọ̀ ògo ni ẹ ṣe ń wò mí ṣe báyìí ní Gbajúmọ̀ ẹ sọ̀rọ̀ àhẹ́dẹ́ ní báyìí kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ni ẹ mọ̀ pé téèyàn bá gba ọ̀gá ẹ̀ lálejò ó láti ní ẹ̀mí ìtẹríba ní pàápàá bí ó tún ṣe jẹ́ pé wòlíì òun ló wà Arole the prophet. ẹ ti bọ́ ní ògo tẹ́ ẹ mọ̀ ẹ wo kí ni tó dán mọ̀nàmọ́ná ẹ̀yin kò mọ̀ ẹ̀ mọ̀ pọ̀ tó yẹ kẹ́ ẹ lò ògo yín ló ń kọ́ mọ̀nàmọ́ná yẹn. Apanilẹ́rìn òun ni a mọ̀ yín sí. Báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Ìrìn àjò yẹn ó bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní yunifásitì nígbà tí mo wà bí 100-200 mo máa ń pa àwọn roommate mi lẹ́rìn máa kọ́ máa sọ fàbúlà máa ń pè then gradually àwọn kan wá ní pé mo ní gift yẹn then díẹ̀ máa ń lọ fáwọn programs then nǹkan tí mo notice pé dem kó tó bá pé gift ni ó máa jáde naturally o ò ní láti rehearse ẹ̀ wọ́n á máa gbé wá ni. Àwọn wo ni wọ́n ń gbé wá? Àwọn ẹ̀mí ni ẹ̀yin orí wọn ẹ̀mí rí wọn màláìkà so tẹ́lẹ̀ orúkọ tó ń pè mí ní Arole for be 4-5 years ṣùgbọ́n last year September 21 mo gba ìpè ìyàtọ̀ wà nínú ìpè àti ìpè. Ìyàtọ̀ wà ní ìpè àti ìpè. Ìpè yàtọ̀ sí ìpè tí gómìnà Èkó bá pè ẹ́ ìpè ní fún 3 million ṣùgbọ́n tí president bá pè ẹ́ ìpè nìyẹn ìpè ní Àbújá ìpè l'Èkó ẹ máa gba ìpè. Àmín. Dimension yẹn nìyẹn. Ọdún wo gan-an ni ká ní pé ẹ bẹ̀rẹ̀? Ọdún kẹfà ló ń lọ yìí. Ọlọ́run ẹ̀ ti ràn wá lọ globally London America China ìgbà míì gan mo ti ṣe àwọn ti subscribe prayer point mi sí China tọ́pọ̀ fẹ́ gbàdúrà lọ́wọ́ ní Shanghai agbára pé agbára jáde ṣùwọ̀n kórìbẹ̀ ṣùwọ̀n kórìbẹ̀ ṣùwọ̀n. Ṣé wọ́n yà ṣẹlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ni? Ìyanu dẹ̀ máa ń ṣẹlẹ̀. Wọ́n ní ṣùwọ̀n kórìbẹ̀ ṣùwọ̀n kórìbẹ̀. Níjọ mi mọ́mẹ́ ṣe rí iye ìgbà tẹ́ bá lọ sí ìjọ mi lẹ́ máa fi mi rí tẹ́ bá lọ lọ́dún tó máa ń ibùkún níbi iṣẹ́ pé báwo lẹ́bi tó ń wà pààyà church àwọn olóòlù lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ tó jẹ́ of course bàbá mi ṣe ìwọ́n ló ṣe máa ń kà bẹ́ẹ̀ orí mi ló mi ìjọ yẹn láti wọn náà lọ so wọ́n rìn báyẹn kiri mo lọ sọ́dọ̀ kó mi tó lọ ṣọ́ọ̀ṣì mi náà 15 years ló ń fi lọ ṣọ́ọ̀ṣì mi gbà tó wá sílẹ̀ gbòjú mo nẹ́gbọ́n 15 years ẹ ti ń lọ ṣọ́ọ̀ṣì mo wá rí ìyàwó ẹ ti lọ ṣọ́ọ̀ṣì fún 25 years orí ìtì òun mi mo ní àǹtí báwo lẹ́jọ́ ní remote ti dè mo ṣe ń mi nìyẹn agbára ṣẹlẹ̀. Ṣé iṣẹ́ tẹ̀yàn láàyò yìí ṣé ká ní pé bàbá àbí àwọn ìyá yín àbí ìdílé apanilẹ́rìn òun ni ó ti jáde ní àbí nǹkan tó jẹ́ pé àbínibí ni. Àbínibí ni tuntun torí gbogbo ẹni tọ́lọ́run dá sáyé ó fi gift kan sí wọn nínú irú ẹ̀ tẹ́ jẹ́ òsì wá ń sìn tí gbogbo èèyàn bá wò yín inú wọn máa dùn pé ẹ̀bùn ni kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe so gbogbo ẹni tọ́lọ́run dá Ọlọ́run kan dá èèyàn lásán á fi gift òun ló máa jẹ́ kó o tayọ ẹ̀bùn olùtayọ ẹlòmíì fúbọ́ọ̀là ni á dábí àrà dọ́bí ẹdun ìyẹn Messi àwọn Ronaldo ẹlòmíì olórin ni ẹlòmíì ẹwà gan-an ní tẹlòmíì á ta ẹlòmíì of course ẹlòmíì so ni ó ní bí ọmọ àti so asọ́rọ̀ ṣòdì wọn á gbọ́n kẹtù kí agbára ẹ̀bùn ní asọ́ṣerere kò sẹ́ tọ́lọ́run dá tí ó lẹ́bù tiẹ̀ wọ́n ṣe kidnap náà fi sẹ́ẹ̀dì wọ́n dá ń padà. wọ́n dá yín padà. get God to get issue yẹn ni ẹ àmọ́ pray fáwọn gómìnà ní ìkọ̀kọ́ náà dárúkọ even àwọn kan and pray fáwọn entertainers. àwọn bíi. for security reasons náà. ẹ tún ní dárúkọ àwọn yẹn náà. mi bá sọ pé bàdó bọ̀ náà. ẹ bá dárúkọ bàdó ọ̀nà. mi bá dárúkọ skipo bọ̀ ká má dàbí pé ẹ̀gẹ́ mi bá ní oye ẹ̀yìn ìjà àmọ́ àwọn alájẹ́ kó rí wọ́n blò bẹ́ẹ̀ ni ẹbí ṣọ̀kí léèrè mo sọ mo ní ṣọ̀kí kó ṣọ̀kí amú láti ilẹ̀ kó dẹ̀ hàn sókè agbára ni ó dẹ̀ ṣọ̀kí bẹ́ẹ̀ so ó pọ̀ à ń gbàdúrà fáwọn ìyá lọ́jà kò sí iṣẹ́ rere politician ó pọ̀ oríṣi then à ń gbàdúrà fáwọn single ladies ìyẹn ló particular jọ ìwọ tó bá single within 28 to 24 18 to 24 tó bá ti wọ́n bí 25 máa wà jọ ọlọ́run rán mi sí ẹ rárá tó bá o ti ń dàgbà àjọ. 18 to 24. àyìn ọkùnrin wa gbàdúrà ẹ̀ fúnra ẹ̀mí kankan mi kí ló kan mi àtàyè ẹ̀ ṣùgbọ́n gbèrè ọ̀dọ́ gbèrè márẹ́rìn brother ó risky díẹ̀ 18 to 24. kí ló àdúrà wo kí ló dé tó jẹ́ àwọn yẹn gangan ní ní pàtó. ìwọ́n mi kò yé mi náà kò dẹ̀ sẹ́ńdà wọ́n gbàdúrà fún testimony máa jáde ní àwọn tó ń wọ́ ọkọ̀ ìṣòro oríṣiríṣi ìṣòro ọlọ́run bá mi dá padà ìṣòro dáàbò ṣẹ́rí nǹkan kan wà. ìṣòro. ó jẹ́ ìdáàbòbò ni ẹ̀jẹ̀ ṣàlàyé ṣẹ́rí àwọn kò yí àwọn èèyàn dábìrà ni dáàbò ti wà
ọ̀rọ̀ ẹ̀mí ni kọ́lọ́run dábìrà ìdábìrà tó máa ṣe báyìí tọ́ta ò ní lè wojú ẹ̀ dá díẹ̀ agbára jáde díẹ̀ bẹ́ẹ̀ ni. Woli Arole the prophet. Arole the prophet. ẹ ṣé. Abala tẹ̀yin àtàwọn olólùfẹ́ yín òun ló kàn báyìí. Oh, good. Ní ìtó jẹ́ pé wọ́n láǹfààní àti béèrè lọ́wọ́ yín nípa iṣẹ́ tẹ̀yàn láàyò tẹ̀ ń ṣe. Abala yìí là ń pè ní ojú abẹ. Ojú abẹ. Ṣó yá ká sojú abẹ ń kàn? Ká sọ kókó pàpà. Orúkọ tèmi ni Arole orúkọ tèmi ni Ilésanmí Samuel Ayọ̀túndé. Mo máa ń wo Arole the prophet gan dáadáa, mo dẹ̀ gbádùn wọn, mo gbádùn gbogbo ẹ̀fì sí wọn, bí wọ́n ṣe ń ṣe lórí Instagram gbogbo, mo follow everything about Arole the prophet. Ẹ jọ̀ọ́ mo á ní ìbéèrè kan fún yín, kí ni àjọṣepọ̀ Arole the prophet pẹ̀lú àwọn aláwàdà tó kù? Wow, ìbéèrè yẹn ó really ó mórí mi wú gan. Tẹ̀yìn wẹ̀gbọ́n yẹn gan ògo wọn ti ń dàb lọ́wọ́lọ́wọ́, àwọn gan ò mọ̀ mí ṣùgbọ́n mi mọ̀ wọn. Àjọṣepọ̀ mi pẹ̀lú àwọn aláwàdà tó kù àjọṣepọ̀ tó dánmọ́rán ni tó because ẹ mọ̀ comedian náà ni mi MC then wòlíì náà sì ni mí pẹ̀lú yàtọ̀ sí effect real prophet mọ́sáìdì òótọ́ ni ẹ má jẹ́ ká lọ síbẹ̀ jíjẹ ẹ farabalẹ̀ ẹ calm down ògo yín kó jáde kò ní padà àní jí ògo yín lò oh God. lójú olúwa nífẹ̀ẹ́ sí mi mo sọ̀rọ̀ láti lọ gba Ọbáfẹ́mi Awólọ́wọ̀ investing. Ìbéèrè tí mo ní fún Arole ni pé kí ló jẹ́ pé àwọn pásítọ̀ ló máa ń ṣe jẹ ní kọ́mẹ́dì ẹ̀. Ṣé ó ní pásítọ̀ ní ara ni àbílẹ́bí or ó ní intention láti di pásítọ̀ lọ́jọ́ iwájú? Ìbéèrè yẹn powerful gan. Reason tí mo ṣe ń ṣe style normally wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń bi mí pé ṣé mo dá láti sí wọn jẹ ni ṣé mo dá láti ṣe yẹ̀yẹ́ máa ní no. Nǹkan tí mi dá láti ṣe ni pé mo ń try láti pass message across but in a comical way. Tẹ̀wá náà sọ gbogbo nǹkan tí mo ti sọ bí ó positive. But tí ibi tí real prophet tó lé dé mi á débẹ̀ tó rẹ́lẹ́fẹ̀ ni mí. And at the same time mo ti lọ sí different shows rí tí màá ní pé bọ̀ tí Ọlọ́run ṣoore fún tó ṣe nǹkan kó náwó ẹ̀ sókè àwọn náwó sókè. Tí ọ̀dọ́ comedian bá wá síbẹ̀ wọ́n lè má respond. Tí màá ní wọ́n tí pé lágbára Ọlọ́run wá rí December àwọn aṣáà mi. Torí mo ti ní presence already. You understand? And because normally Christian ni mí and I have a calling in the prophetic aside. Mo sì mi dẹ́ lè testify say I have normally mo máa ń ṣe normal prayer tí n ṣe fẹ́. So òun ló jẹ́ kó easy ó blend ọ̀pọ̀lọpọ̀ máa rí máa arákùnrin wòlíì gidi ni mo ní part yẹn tó jẹ́ rí wòlíì tó yẹ pé mo ní couple of my friends that people can testify even in school wọ́n mọ̀ mi a máa ṣe prayer meetings a máa ń kọ́ mo ní church tí mo belong sí tí mo dẹ̀ jẹ́ worker so ìdí ẹ̀ pé talent yẹn wá fuse mọ́ comedy yẹn ló wá fi lókèrè kì í ṣe pé mo fi ń ṣe àwàdà or mo fi ń àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ that's why mi ṣe bí any church mi ṣe bí mo ń múra báyìí style mi unique wòlíì ni láti mú ilé ayé lára dá. Ìpè ṣé ẹ ní ìpè ìfèdèfọ̀? Bẹ́ẹ̀ni. Ẹni. Of course. Ẹ jẹ́ ń gbọ́ tí. Wọ́n ṣe no ìmísí máa ń wà ní kí àwọn tó máa ń bóyá fèdèfọ̀ no black right wa ní agbára Pentecost ní níwèé Act of Apostle ó sọ̀kalẹ̀ wọ́n gbàdúrà àwọn Peter àti àwọn ọmọ ẹ̀yìn wọ́n dẹ̀ gbàdúrà fún agbára ó dẹ̀ sọ̀kalẹ̀ àwọn ọmọ èdè tó ń sọ mi ìkọ́lé máa ti máa sọ́ba ìfẹ́ẹ̀kì ni mi ní máa ní mọ̀nà kì í ṣe mọ̀nà ń bolo tí mọ̀nà agbára tó la máa sọ ìyanu máa ń ṣẹlẹ̀ cancer máa ń disappear headache máa ń lọ so kì í ṣe nǹkan Ọlọ́run ni tí má ṣẹ̀fẹ̀ mi fi ṣẹ̀fẹ̀ mi ó yàtọ̀ torí ibi tí agbára wà nìyẹn so mi fi nǹkan Ọlọ́run ṣeré mi forúkọ Jésù ṣeré mi mo lè ní pé bóyá dátà ògo àbí nǹkan ṣùgbọ́n nǹkan tó bá sacred báyẹn ibi tápọ̀lọpọ̀ ti mí sí ẹ̀ nìyẹn kì í ṣe kì í ṣe ohun àwàdà ohun tó serious ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Arole the prophet Woli Arole the prophet ẹ̀yin lẹ ní pé ká gbé wọn wá sórí ètò mú dẹ̀ mọ̀ pé látẹ̀kan ẹ̀ ti ń gbádùn wọn ẹ̀rín àrín tàkìtì òun ni gbogbo wa ti ń rí níbí báyìí ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọn àǹfààní yẹn wà o nọ́mbà àti àdírẹ́sì tó hàn yẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ fi máa ránṣẹ́ sí ẹ pàdé wa lórí Facebook lórí Instagram lórí Twitter a wà lórí YouTube GbajumoTV ìyẹn lórí YouTube April TV Plus ẹ̀yẹn tí a ti tẹ̀ kedere báyìí òun la máa hàn sí yín Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹ̀yin tèmi orúkọ mi ni Bukola Fagboyi Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ máa wo Doyin Kúkọ̀yí lórí Gbajúmọ̀. Arole the prophet. Bẹ́ẹ̀ni. Báyìí bí mo ṣe jókòó yìí nísìn mo fẹ́ kẹ́ ronú sí abala tó kàn tá a fẹ́ wọ̀.
Abala tó kàn tá a lè fẹ́ gbọ́ bóyá bí abala ìbéèrè àbí abala game àbí abala gẹ́gẹ́ bí mi láwọn kankan àbí kẹ́ni kí n mú kankan nǹkan tí mo rí nìyẹn. ẹ̀rí ìran lóòótọ́. Olùríran ni mí nǹkan ní ìgbéraga ni. ẹ̀rí ìran lóòótọ́ nítorí pé abala ṣó láyà òun ló kàn báyìí ní ìsìn ṣùkú tó wà níwájú èmi àti yìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà níbẹ̀ ẹ máa ní àǹfààní àti mú 3 ẹ yá sọ fún àwọn ogun ọ̀run ní ìsìn kí wọ́n gbé wá 3 tẹ́ ẹ bá mú yẹn èmi á béèrè lọ́wọ́ yín ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lé ṣó ti yá. mo ready. 3 fún Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mọ́ ó tó àlá tí kò ṣe òun bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. àmín ẹ ṣé. ìbéèrè ìkeje tó jẹ́ àkọ́kọ́ tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ ewé ọdán ránṣẹ́ sí èèyàn kí ni ìtumọ̀ eléyìí? tá a bá fi kí ni? ọ̀pọ̀lọpọ̀ ewé ọdán bẹ́ẹ̀ ni ránṣẹ́ sí èèyàn bẹ́ẹ̀ ni. ṣe pé ewé ọdán yẹn pé 3 o. ó yá tá a bá fi paroko fún. as in ewé ọdán gangan there is because ewé ọdán is a botanical name ọdán. You understand? ọdán. there is Ìbàdàn ọdán. You understand? So because èmi lè sọ tí n bá tá a bá fi ewé ọdán paroko síyàn kí là ń sọ. à ń try láti sọ fẹ́ni ẹ pé kó calm down. Now ó lè má jà sátọ̀ wọn bẹ́ẹ̀ torí ewé ọdán pé 3 ewé ọdán tèmi mọ̀ ewé ọdán Èkìtì ni. So irú ewé ọdán èwo tìlú wo lélẹ̀. èyí tẹ́ ẹ kọ́kọ́ sọ yẹn náà ni ewé ọdán pé kó nítọ̀hún. kó ní sùúrù kó calm down. wípé gàlégàlé ó ti ń pọ̀ jù. yẹ Bangladesh ìṣe ó ń fà pàpà rí ó ń Bangladesh. bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́kà máa ń gbé wá gidi gan ni. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì ẹyẹ wo ni ò ní iṣẹ́ méjì ju kó kun osùn lọ? Àlùkò. Àlùkò ni bẹ́ẹ̀ ni ẹyẹ àlùkò. bẹ́ẹ̀ ni. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkẹta kí ni orúkọ obìnrin tí ó ní àǹfààní láti wọ ìgbàlẹ̀ pẹ̀lú ẹni tí ó fẹ́ ru ẹ̀kú? Ìgbàlẹ̀. bẹ́ẹ̀ ni. ṣó obìnrin yẹn. bẹ́ẹ̀ ni. bó ṣe pé mi ò ṣe obìnrin right actually. mo mọ. tẹ̀mí dẹ̀ dégbàlẹ̀ rẹ̀. so àmọ́ èdè Yorùbá ni ó dẹ̀ yẹ kẹ́ ti gbọ́ rí. obìnrin tó fẹ́ wọ ìgbàlẹ̀. kí ni orúkọ obìnrin tí ó ní àǹfààní láti wọ ìgbàlẹ̀ pẹ̀lú ẹni tí ó fẹ́ ru ẹ̀kú? kí ni nìyẹn? ẹ rántí ni. ẹ̀yin ni kẹ́ rán mi létí. omi tó fẹ́ gómìnà 4 ló wọ ìgbàlẹ̀ ní ọjọ́ wọn ni ìkan sì wọnú ìgbàlẹ̀ ò sì wọnú rẹ̀ ó sì dúró sẹ́gbẹ̀ẹ́ ó sì pariwo ìgbàlẹ̀ ìwọ́dà ìgbàlẹ̀ tí wò èmi ò mọ̀ ọ́ mo ti sáásà mọ́ ọ̀rọ̀ yẹn arúgbálẹ̀ ìyámọ́dé ọ̀gọ̀ tẹ̀rí kò ìdí ẹ̀ tí ò dá sí ọba bẹ́ẹ̀ o àbí ìyá bẹ́ẹ̀ ẹ parí ẹ̀ ìyá ìgan ìmí fi ọ̀rọ̀ mi sí lẹ́nu ni ìyámọ́dé àbí ìyá àgan. ìyá àgan so kí ni score mi báyìí. ẹgbàá 2 nínú 3 a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìdí tá a fi gbé abala ìkalẹ̀ òun ni pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá àfẹ́ kó pa. ó wà láàrin tèmi gan náà máa fi ṣe àwọn kìnnìmí ní indigenous mi fẹ́ kó kì í ṣe pé mi lè ṣe ní English I do it in English but mo máa ń kọ́ náà ìdáwọ́ tó ti travel out tó ti lọ London America wọ́n ní fáwọn inú ẹlòmíì sọ fún mi mú mi ìṣọ́lá lẹ́sìn olórin yẹn ó ní pé òun máa ń fi kọ́mẹ́dì mi kọ́ àwọn ọmọ ẹ̀ ní Yorùbá. abala gbajúmọ̀ jó lẹ́tọ̀ ètò ní gbajúmọ̀ anybody tó bá wá ń sin anybody tó máa after tí Wòlíì ti bọ́ ẹ̀ anybody tó bá wá sí program mi tó bá gbé 50 gig lógo ẹ̀ gan naturally tó ló wá sórí ètò ó di 100 gig nìyẹn ó di 100 nìyẹn kó máa download ṣe rere kó máa download àánú àtòrí ọ̀fẹ́ díẹ̀díẹ̀. abala gbajúmọ̀ jó òun ló kàn báyìí ní ìsìn. ẹ ti wọnú ẹ̀mí mama mo láì bẹ ṣe ń bá mi flow. ó yá ẹ bá gbóhùn sókè lọ. kò ní àwọn mystery ijó ijó.
wá gbà á oh lord mo wá gbé fáwọn tó wò wá ní ẹ connect by hotspot àwọn gbà by wifi. Woli Arole the prophet. ẹ wá máa lọ. ẹ ti ẹ bèrè marital status ẹ kọ̀ọ̀kan ṣe interview báyẹn ṣá. ṣé àwọn ẹ̀kọ́ wòlíì mátà mi ẹ má bọ̀rí. ṣé àwọn wòlíì máa ń níyàwó lé ni. ẹ má fi ṣeré bọ̀ tó kó dẹ̀. àwùjọ ẹ sọ fún mi ṣé ẹ níyàwó lé. ó yẹ kí n sọ pé mo ní ná because September ni mo máa marry but mi ti mọ̀ọ́dún yẹn. ó ti mú bọ́dẹ̀ September 17. ẹ tí ìmọ̀ọ́dún yẹn. September ni. If àti mọ́jọ́ ìyàwó àti everything àti mú venue Ìkẹjà ló máa jẹ́ everything ti rẹ̀ but ìyàwó ló kù. ìyàwó látọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises. NAFCAP kí lè kó gan-an. NAFCAP Enterprises. NAFCAP Enterprises kẹ́ ẹ̀ gòkè. àmín. òróró yín àní fi dí àkàrà òṣù. àmín. kí ìyanu kó ṣẹlẹ̀ NAFCAP àbí. Dúpẹ́ Cosmetics and Spa náà. Dúpẹ́ Cosmetics mo pàṣẹ fún yín cosmetic tó o máa lò láyé tí pimples òfin ní mọ̀gò ayé ẹ̀ mọ́ kó o lò bẹ́ẹ̀ ni kó rí kó lo eyelash ìṣẹ́gun. àmín. bẹ́ẹ̀ ni kó rí kí lè pa àwọn náà. àwọn náà ni ẹ ti gbàdúrà fún wọn àti olóòtú àgbà ètò gbajúmọ̀ àti gbogbo wa. olóòtú àgbà ètò gbajúmọ̀ mi. àti gbogbo wa. àti gbogbo ikú àtẹ̀tógbò ẹ bá wo program ẹ mo pàṣẹ nípa bára àṣẹ ọ̀rọ̀ ṣe rí àwọn agbára kan máa ń tan wifi tí hotspot ògo èèyàn lóru wàá ti sùn wàá kàn ra wàá tan wifi ò ní mọ̀ wọ́n á download ọ̀pọ̀lọpọ̀ lè download Candy Crush mo pàṣẹ irú wifi ọ̀tá yẹn náà kọ́ pa adádátà ògo ẹ̀ padà mo gbàdúrà fẹ́ nìkan tí mo rí bread kan tó lanu wọ́n wá fògo ayé ẹ̀ sáàrin bread wọ́n ti fẹ́ sandwich ọ̀run gbà padà bread ayé ẹ̀ tá a fi ń jẹ wá gègé kọ́run gbà kọ́ fi bread ayé ẹ̀ jẹ mayonnaise àánú ni àti fẹ́ ìjẹ́ interview mi ẹ wọnú ògo ìyanu kò ṣẹlẹ̀ next time tí máa rí on a bigger level ni ìyẹn máa yọ̀tọ̀ mi ẹ máa dábìrà bẹ́ẹ̀ ni. ilé tí wàá tó lọ báyìí ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí èmi àti Arole the prophet ta fẹ́ fi yín sí báyìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà la tún máa bá yín ní ìgbà míì tí n bá tún mẹ́tò yìí wá Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀. ó dàbọ̀.